أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونشكره ونستعينه ونؤمن به ونتوكل عليه إذ ما يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وتابعين بإحسان إلى يوم الدين وبعد. ọpẹ́ ni fún Ọlọ́run Ọba. Alhamdulillah. ọpẹ́ ni fún Ọlọ́run Ọba. Alhamdulillah. Ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àwa tọrọ bákan náà fún gbogbo àwọn tí wọ́n bá Ànábì jíṣẹ́, tí wọ́n bá jíṣẹ́ Ọlọ́run, gbogbo àwọn tí wọ́n jọ jíṣẹ́ náà tíṣẹ́ náà fi gba jíjẹ́. Ọlọ́run kó bá ní mú ìkẹ́ yìí bá gbogbo wọn Àmín. lápapọ̀. Àmín. Àwọn àlùfáà wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́, tí wọ́n kọ́ wa ní mímọ̀, látòrí bàbá wa àgbà Tajul Hadab, Tajul Mumin, bàbá lágbàjì, bàbá lámúnigun. Ọlọ́run kó bá ní ṣan ìkẹ́ kàn wọ́n. Bàbá wa àgbà Dandawe, Ọlọ́run bá ní mú ìkẹ́ bá gbogbo wọn. Àmín. Kí Ọlọ́run kó dákun kó wá mú ẹ̀mí gígùn àti àlàáfíà ara kó mú bá bàbá wa lámúnigun tèní, Àmín. bàbá wa àgbà Dandawe tèní. Ọlọ́run kó dákun kẹ́mi wọn ó gùn fún wa, Àmín. kí a rí wọn pẹ́. La ilaha illallah. Àmín. Bismillahi li'ilafi. Bismillahir rahmanir rahim. Li'ilafi Quraishin ilafi imru'ilata shita'i wa sayf. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Ní abẹ́ bẹ́ẹ̀, èyí tí a fẹ́ gbé yẹ̀wò lénìí, òun náà ni ǹjẹ́ a lè kó àwọn àṣà àtijọ́, ǹjẹ́ a lè kó wọn dànù? Gbogbo ohun tó jọ mọ́ àṣà àtijọ́, gbogbo àwọn nǹkan tí wọ́n ti ń ṣe nínú ayé kó tó di pé Ànábì wa Muhammadu dé sallallahu alayhi wa sallam, ǹjẹ́ gbogbo ẹ̀ náà ni kò dáa? Táwa sọ pé ẹ̀sìn ti dé báyìí o, ká máa wá sọ wípé kí gbogbo wọn ń kọ́ kí wọ́n máa wá bí gbà. Ṣé bó ti jẹ́ kó rí nù? Àwọn nǹkan wọ̀nyí ni a máa gbé yẹ̀wò lénìí. Kọ́lọ́hun kó dákun kí ó má ṣàìṣe amọ̀nà wa, Àmín. kó dákun kó bá wa máa sọ, Àmín. kó sì jẹ́ kí àwa tá à ń gbọ́ náà kó jẹ́ kí a gbọ́ yé, Àmín. ká má ṣì gbọ́. Àmín. La ilaha illallah. Àmín. A kí gbogbo àwa tí à ń wo ètò wa yìí. Ìmọ̀lẹ̀sìn lẹ́tọ̀, ètò ní ìmọ̀lẹ̀sìn. Orúkọ tèmi a máa jẹ́ Abdulhamid Sorinọlá Àdúràmígbà. Mo kí wa ní kíkí àlàáfíà, mo kí wa ní kíkí ọlá, mo kí wa pẹ̀lú kíkí tí ó dára jùlọ tí ń ṣe gbólóhùn salamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé ń lọ sínú àyá al-Qur'an kan nínú Suratul Isra, àyá 12. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا. Olúwa ní àwa Ọlọ́run a ṣe òru àti ọ̀sán, a ṣe méjèèjì ní àmì ìyanu. Àwa ní kí àmì ti òru nì, a ní kí àmì tiẹ̀ kó jẹ́ ní tó pamọ́. Àmì tí ń tanná ń bẹ̀, a jẹ́ kó jẹ́ ní tó pamọ́. Àwa mú ti ọ̀sán, àwa sọ di ní tí ó máa jẹ́ kẹ́ ẹ máa ríran tààràtààrà. So eléyìí ni ó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan kan tí ń bẹ nínú ojú wa ni wọ́n fi pè ní mubusiratan. Ẹ rí i pé èdè tó lò yẹn èdè basor sì rí ojú là ń pè ní basor.
olúwa wá kọ̀nẹ́ẹ̀tì ojú mọ́mọ́ ó kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ mọ́ ojú ó kọ̀nẹ́ẹ̀tì òye ọ̀sán ó kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ mọ́ ojú wa ló fi mú èdè yẹn wá mubsiratan. ìdí ni pé àwọn khalaya àwọn sẹ́ẹ̀lì kan bẹ nínú ojú tó ṣe yí pé ní yóò máa jẹ́ kí a máa rí àwọ̀ kọ́lọ̀. àwọn kan sì ń bẹ níbẹ̀ tó ṣe yí pé ní òru ní tiwọn àwọn ò ní ríṣẹ́ ṣe ọ̀sán ni wọ́n máa ríṣẹ́ ṣe. àwọn kàláyà albasar àwọn sẹ́ẹ̀lì tí ń bẹ nínú ojú ìran méjì ni wọ́n ń pa àwọn kan ní cone wọ́n ń pa àwọn kan ní rod. èyí tí wọ́n pè ní rod ni ìyẹn yóò máa bá òru ṣiṣẹ́ èyí tí wọ́n pè ní cone yóò máa bá ojú mọ́mọ́ ṣiṣẹ́. àwọn ẹranko kan ń bẹ àwọn ò ní ní méjèèjì ẹyọ kan làwọn ò ní ló fi jẹ́ pé ojú mọ́mọ́ nìkan ni wọ́n lè ṣe kí ni wọ́n lè ríran. àwọn tí wọ́n bá ti ní cone nínú àwọn ẹranko ní máa rí wọn kán jáde lójú mọ́mọ́. àwọn tó wáyé pé rọ́ọ̀dù yẹn nìkan ni wọ́n ní tílẹ̀ bá ti ṣú lẹ́ẹ̀ máa rí wọn ń ta. àwọn tó bá sì jẹ́ pé ẹyọ kan tí kejì ni wọ́n ní ojú mọ́mọ́ nìkan lẹ́ẹ̀ máa rí wọn tílẹ̀ bá ti ṣú wọn lọ sùn. ọmọ èdè ènìyàn ní méjèèjì ni ó fi máa lo ọ̀sán àtòru papọ̀. ó wá tẹ̀síwájú ó ní lè tẹ bútagù fadilan min rabbikum. لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا. olúwa ní àwa ṣe bẹ́ẹ̀ nítorí kẹ́yìn ọmọ èèyàn ìdí tá a fi fẹ́yìn ọmọ ènìyàn ní méjèèjì tẹ́ máa lo ọ̀sán tẹ́ tún lè ro òru ẹ lè jáde lọ́sàn ẹ lè jáde lóru kò sígbà tẹ́ ẹ lè jáde. ìdí tá a fi ṣe bẹ́ẹ̀ fún yín ni pé kọ́ ẹ lè bá a láǹfààní àti máa wá ń tẹ́ jẹ ń tẹ́ mu káàkiri àti pé kẹ́ ẹ tún lè máa fi ka òǹkà ọdún wàlí isab àti ìmọ̀ ìṣirò. ń túmọ̀ sí pé yíyípo oòrùn yíyípo òṣùpá ó ní í ṣe pẹ̀lú òǹkà. ó wá ní gbogbo nǹkan láti ṣàlàyé lẹ́sẹẹsẹ fún yín. tún bá mi lọ sínú súrátù Yunus kí lọ́lọ́run sọ ní súrátù Yunusa ní àyà 5. والذي جعل الشمس ضياء ما شاء الله والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفاصل الآيات لقوم يعلمون. ọlọ́run bá ní òun lòun jẹ́ kí oòrùn máa jẹ́ diyaan òun sì ní kí òṣùpá máa jẹ́ núran. èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ló lò fún oòrùn àtòṣùpá. ìdí ni pé oòrùn ní tiẹ̀ ìmọ́lẹ̀ tóòrùn ń lò kò gbá látara ẹnìkankan kò gbá níbi kankan oòrùn fún ara rẹ̀ ní produce iná ara rẹ̀. oòrùn tẹ́ ẹ rí ni àwọn èbó ò lè wọbẹ̀ kódà àwọn èdè bí ó wà rí wọ́n ń wò lọ́kọ̀ọ̀kan ni. inú oòrùn iná ní ń jò ń bẹ̀ iná sì ti power tí ń ṣẹlẹ̀ nínú oòrùn ẹ̀ta wọ̀nrànwọ̀nràn tá à ń rí yẹn táwa ń sọ pé oòrùn ń ta wá lára tá a máa sọ pé oòrùn yìí kan àtàrí lẹ́ni. iye máìlì tí ó wà sí wa iye máìlì tó tún wà sí wa la tún fìlì ẹ̀ báyẹn o. torí pé nuclear power ní nǹkan tó ń ṣẹlẹ̀ nínú oòrùn wọ́n ń pe process yẹn lọ́dọ̀ àwọn oníchemistry wọ́n á máa pè ní nuclear fission. nítorí pé àwọn nǹkan kan ń gbára wọn nínú oòrùn wọ́n sì ń fọ́ bí wọ́n ṣe ń fọ́ níṣẹ́jú ìṣẹ́jú yẹn ní ń produce iná yẹn ń jò gidi gan ni. ní déédéé bí ìgbà tí wọ́n bá lọ ju kí ni wọ́n ti ń pè
atomic bomb tán lọ jù sí Hiroshima, ẹ wo bó ṣe dún gbàùn, ẹ wo bó ṣe bà gbogbo nǹkan jẹ́. Irú àdó olóró tó lágbára tó báun, irú ẹ̀ ni tí ń ṣẹlẹ̀ nínú oòrùn níṣẹ́jú ìṣẹ́jú. Ìgbóná in tí wọ́n ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ìní fẹ́ dọ́dọ̀ wa níbi tá à ń sọ pé oòrùn ti ràn. Olúwa wa ní àwa la ṣe oòrùn ní dìyáàn, àwa la ṣe ní dìyáà, in tó ń tanná fúnra ara rẹ̀, in tó ṣe pé ìmọ́lẹ̀ ara rẹ̀ ní ń lò, source of power rẹ̀ òun fúnra ara rẹ̀ ló produce rẹ̀ by nuclear power. Wà lè kọ́ mọ́ra nùúran. Àwa la wá jẹ́ kí òṣùpá kóhun jẹ́ in tó gba ìmọ́lẹ̀ látara bòmí. Ìmọ́lẹ̀ tó ṣùpá ń lò kò kí ń ṣe in tó produce fúnra ara rẹ̀. Bẹ́ẹ̀ ni òun tàpù kọ́rẹ́ǹtì látara oòrùn ni, ó tàpù kọ́rẹ́ǹtì látara bòmí ni, kò dá ní ìmọ́lẹ̀ ara rẹ̀. Ọlọ́run fi lo núra fún. Ọ̀rọ̀ òṣùpá dàbí ìgbà tá a kó bátìrì sínú torchlight. Ṣé ẹ mọ̀ pé tí ò bá ti sí bátìrì yẹn ń bẹ̀ kò ní ṣe kíni, kò ní tàn. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ òṣùpá ṣe rí. Àmọ́ tóòrùn ò rí bẹ́ẹ̀, iná yẹn ó máa tàn lọ ní. Àsìkò ìgbà táwọn máa sọ yí pé ní ilẹ̀ ti ṣú ń bí, àwọn míì àwọn wà lọ́sàn-án nítorí pé oòrùn yẹn iná rẹ̀ ò kú, ń yí ni. Ibi tó bá wá yí sí nínú ayé lọ́wọ́lọ́wọ́ ńlẹ́ máa fíìlì pé àsìkò báyìí ńlẹ̀ yín wà. Olúwa wa ní wá kọ dára manazila, àwa jẹ́ kí òṣùpá nì, a jẹ́ kó òun wá ní àwọn station tí ó ti máa dúró, tó ṣe pé ní òru kọ̀ọ̀kan yóò ní station tí yóò wà. Tó bá tún di òru míì yóò tún ní station tí ó kọjá sí, tó bá tún di òru míì yóò ní station tí ó kọjá sí. Lè tá a lámù a ṣe bẹ́ẹ̀ nítorí kẹ́ ẹ lè bá a mọ òǹkà, kẹ́ ẹ lè bá a mọ òǹkà ọdún. Wípé ọdún kan ti pé o, ọdún méjì ti pé o, ọmọ ọdún iye báyìí ni mí o, mo ti di ọmọ ọdún iye báyìí lé ní o, tó bá dọdún tí ń bọ̀ ń pè ọmọ ọdún báyìí o. Tí ò bá sí gbogbo eléyìí ni ẹ ní mọ adada sinin. Kẹ́nìkan wá sọ pé I am 50 years old. Àwọn kan máa wá bú pé ẹ̀yin bọ́lẹ̀ ti rí kẹ́ máa ṣe birthday, ṣé Kùránì ò dárúkọ adada sinin? Nígbà tí yẹn sọ pé òun fẹ́ ṣe ọjọ́ bí pé òun pé 50 years tẹ́ ló ń ṣàdádálẹ̀, adada sinin nínú Kùránì ńkọ́ òǹkà ọdún. Ṣé Kùránì ò sọ pé a máa mọ òǹkà ọdún? Kò sọ bẹ́ẹ̀. Tí yẹn bá wá sọ pé òun pé ọmọ ọdún bá òun sì fẹ́ dúpẹ́ fọ́lọ́run, kí lẹ̀ṣẹ̀ ń bẹ̀? Wàlì ìsáàbà bá ń tẹ̀síwájú. Lè ta'lamu adada sinina wàlì ìsáàbà. Ma khalaqallahu zalika illa bil haqqi. Yufasilu l-ayati liqawmin ya'lamun. Ó ní kẹ́ lè bá a mọ ìṣirò kíni, ìmọ̀ míì tún nìyẹn. Ma khalaqallahu dhalika illa bil haqq. Olúwa ní gbogbo eléyìí náà àdédé dá wọn o, àdédé ṣẹ̀dá oòrùn àtòṣùpá o, bí kò ṣe nítorí ìmọ̀ òtítọ́ tá a fẹ́ fìdí ẹ̀ múlẹ̀, tá a fẹ́ fìdí ẹ̀ rinlẹ̀ nínú ayé. Ó ní àwọn àmì Ọlọ́run Olúwa ó máa ṣe àlàyé rẹ̀ fáwọn tó jó ní mímọ̀. Ìyẹn ni pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ àwọn onímímọ̀ ni, kò kan àwọn aláìmọ̀kan. Ọ̀rọ̀ tó wúlò fáwọn onímímọ̀ ni, àwọn onímímọ̀ ló lè yé ntọ́lọ́hun sọ ń bí yìí. Nígbà tí Kùránì wá sọ nípa manazil al-qamar, àwọn ibùdókọ̀ òṣùpá, kò dákọ iye tó jẹ́, kò sì sọ́kọ wọn fún wa. Ibi à ń lọ gan-an nu. Wípé ǹjẹ́ a fẹ́ kó gbogbo àṣà àtijọ́, ǹjẹ́ gbogbo àṣà tó ti wà kí ìsìlámù tó dé ni ò dáa? Ó dá manazila al-qamar, Kùránì ò sọ fún wa mélòó ni wọ́n. Àwọn Babylonian, àwọn ìran Babilóyúnà, àwọn làwọn wá ṣe náà wá observe ẹ̀, náà wá wo inú sánmọ̀ fún ara wọn ni wọ́n wò ó sàkún. Àwọn Babylonian ní ta sì ń wí yìí abọ̀rìṣà ni wọ́n. Àwọn wá study gbogbo àwọn nǹkan tí ń lọ nínú sánmọ̀ ni wọ́n wá discover pé manazil al-qamar, àwọn ibùdókọ̀ òṣùpá pé 29 ni 28. Èyí tí ń túmọ̀ sí pé lóru ọjọ́ kọ̀ọ̀kan
òṣùpá ó máa wà ní ibùdókọ̀ kọ̀ọ̀kan, yóò wá lọ, yóò kúrò níbẹ̀, yóò tún bọ́ síbòmíì, yóò kúrò níbẹ̀, yóò bọ́ síbòmíì, títí tí ó fi kárí gbogbo 28 yóò tún padà síbi tó ti bẹ̀rẹ̀. Àmọ́ yóò lo ọjọ́ méjì kan yóò lò filgayab walmahak, yóò pamọ́ láàrin ọjọ́ méjì kó tó di pé yóò tún bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀. Àárín ọjọ́ méjì tó pamọ́ yìí ìní òǹkà tẹ́wàá kà, yálà 29 lóṣù yóò máa jẹ́ ní àbí 30, depending lórí ìgbà tó bá tó farahàn nínú ọjọ́ méjèèjì yẹn. Tí ò bá farahàn nínú ọjọ́ méjèèjì yẹn, á jẹ́ pé 30 ọjọ́ oṣù lẹ́ẹ̀ka. Tó bá farahàn kọjọ́ méjì yẹn tó pé, á jẹ́ pé ọjọ́ 29 oṣù lẹ́ẹ̀ka. Àwọn mọ̀násílà náà, àwọn Babiluyuna, àwọn Ashuriyuna, àwọn Sumerian, Babylonian, Khalidiyuna, àwọn wọ̀nyí àbọ̀rìṣà ni wọ́n. Àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ ìmọ̀ yìí fún gbogbo ayé, tá a fi mọ̀ pé 28 ni àwọn mọ̀násílà al-qamar. Wọ́n wá dákọ̀, wọ́n fún wọn lóko. Ìgbà tí ìsìlámù náà dé, táwọn àfáà dé nínú ìsìlámù, àwọn náà wá yí orúkọ táwọn Babiluyuna tán fún yẹn, wọ́n wá yí padà torí pé orúkọ òòṣà ló pọ̀ jù ńbẹ̀. Láti bẹ̀, àwọn á ní Sharaton, ìkan nínú àwọn manazilul qamar nìyẹn. Sharaton ni ìràwọ̀ méjì ni tó gbárajọ, tó di papọ̀, tó lẹ̀ papọ̀ mọ́ra wọn. Tó bá kú ńbẹ̀ yóò lọ sí Butane. Butane yìí ìràwọ̀ mẹ́ta làwọn, wọ́n gbára pọ̀ sójú kan náà, mẹ́ta ni. Tó bá kú ńbẹ̀ yóò kọjá sí Suraya, mọ́ ká 28 là ń lọ. Suraya yìí náà àwọn ìràwọ̀ tó níye ni, kì í ṣe ẹyọ̀kan, wọ́n pè ní Suraya. Tó bá tún kú ńbẹ̀ yóò lọ Dabaranu. Dabaranu yìí ìràwọ̀ 5 ní jẹ́ bẹ́ẹ̀, wọ́n gbára pọ̀, wọ́n dì mọ́ra wọn. Tó bá kú ńbẹ̀ yóò lọ sí Akia. Akia yìí ìràwọ̀ tiẹ̀ náà ó níye. Tó bá kú ńbẹ̀ yóò lọ sí Aniha, ìràwọ̀ méjì nìyẹn. Tó bá kú ní Aniha yóò lọ sí Zirau, ìràwọ̀ méjì lòun náà. Tó bá tún kú ńbẹ̀ yóò lọ sí Nasira. Nasira ni ìràwọ̀ méjì ni. Tó bá kú ńbẹ̀ yóò lọ Torifa. Torifa ni náà ìràwọ̀ méjì ni. Tó bá kú ńbẹ̀ yóò lọ Jabua. Jabua ni ìràwọ̀ 4 ni. Tó bá kú ńbẹ̀ yóò lọ Zubura. Zubura ni ìràwọ̀ méjì ni. Tó bá kú ńbẹ̀ yóò lọ Sorifa. Sorifa ni ìràwọ̀ kan ni. Tó bá kú ńbẹ̀ yóò lọ Huwawu. Huwawu ni ìràwọ̀ 4 ni. Tó bá kú ńbẹ̀ yóò lọ Samaku. Samaku ni ìràwọ̀ kan ṣoṣo ni. Tó bá kú ńbẹ̀ yóò lọ Gafuru. Gafuru ni ìràwọ̀ 3 ni. Tó bá kú ńbẹ̀ yóò lọ Subana. Subana ni ẹyọ̀kan lòun. Tó bá kú ńbẹ̀ yóò lọ Ikilil. Ikilil ìràwọ̀ 4 ni. Tó bá kú ńbẹ̀ yóò lọ Kolbu. Kolbu ni ìràwọ̀ 3 ni. Tó bá kú ńbẹ̀ yóò lọ Shaula. Shaula ni ìràwọ̀ 2 ni. Tó bá kú ńbẹ̀ yóò lọ Nahayimu. Nahayimu ni ìràwọ̀ 8 ni. Tó bá kú ńbẹ̀ yóò lọ Balda. Balda yẹn ń tiẹ̀ ìràwọ̀ kankan ò sí ńbẹ̀, vacuum ni, space ni, empty land ni, ó kọ̀ ṣáà wà ní. Tó bá kú ńbẹ̀ yóò lọ Sadu Zabi, ìràwọ̀ méjì nìyẹn. Tó bá kú ńbẹ̀ yóò lọ Sadu Bul. Tó bá kú ńbẹ̀ yóò lọ Sadu Suud, ìràwọ̀ 3 ni. Tó bá kú ńbẹ̀ yóò lọ Sadu Akbiya, ìràwọ̀ 3 lẹ́yìn náà. Tó bá tún kú ńbẹ̀ yóò kọjá sí Al-Faragul Muqdim. Faragul Muqdim ni ìràwọ̀ 2 ni. Tó bá kú ńbẹ̀ Fargul Mukhar, ìràwọ̀ 2 ni. Tó bá kú ńbẹ̀ yóò lọ sí Russia tí wọ́n tún pè ní Batinul Ut, ìràwọ̀ tó níye lòun náà, kì í ṣe ẹyọ̀kan. Báyìí ni òṣùpá ó ṣe kárí gbogbo àwọn station 28 méjìdínlọ́gbọ̀n yìí. Ní ààyè kọ̀ọ̀kan tiẹ̀, níbi tí òṣùpá ti ń lo òru kọ̀ọ̀kan ni, oòrùn ó lo ọjọ́ mẹ́tàlá 13 days lòòrùn máa lò lára station kankan yẹn. Nígbà tí oòrùn ó fi kárí gbogbo 28 ni, ńlá sọ pé ọdún kan ṣe kíni o, ọdún kan pé. Ìwọ náà ṣí 13 times 28 yóò fún ẹ ní 364. 364 ni wọ́n kà fún solar year, iye ọjọ́ tí ń bẹ nínú ọdún kan. Ìrìn àjò tí òṣùpá fi oṣù kan rìn, ìlòòrùn fi 364 days rìn. Òṣùpá ó máa lo òru ọ̀kọ̀ọ̀kan lòun ò fi rìn, torí pé òṣùpá kéré, ara ẹ̀ kéré bí ẹni tára rẹ̀ fẹ́lẹ́ ńlẹ̀.
àti ẹni tóun tóbi gbàǹgbà tá a wá ṣí wọn lẹ̀ pé kí wọ́n jọ sáré ẹ dákun ta ni yóò kọ́kọ́ débi destination ẹni tá rẹ̀ fẹ́lẹ́ ńlẹ̀ tí ó rọ̀bọ̀ bíi tèmi báyìí tó lẹ̀pa bíi tèmi báyìí òun ni ó yára débẹ̀ sí kan wá ní kí ẹnìkan tóun tóbi gbàǹgbà so in tó ṣe oòrùn tí ó fi odidi 364 days ìrìnrìn yẹn ni pé ara ẹ̀ tóbi oòrùn tóbi púpọ̀ àmọ́ òṣùpá kéré àwọn ìwo ló wá já mọ́ gbogbo eléyìí àwọn bábílù yúnà kèfèrí sì ni wọ́n àwọn tó ń lo sólà ńjọ́ náà àwọn Egyptian àwọn ní ń lo sólà yìí ẹ̀ kèfèrí làwọn náà ńjọ́ náà àwọn òun ní ń lo lunar year tóorùn àwọn babiluyuna àti kọlìdìyuna tí wọ́n ń gbé ní agbègbè kan tá à ń pè ní Mesopotamia jọ̀hún ló di Iraq lénìí àwọn wọ̀nyí ni wọ́n gbáwájú nínú fíìdì yìí tí wọ́n gbáwájú ń bẹ̀ bóò ni wọ́n ṣe wá fún ọjọ́ ní orúkọ àti pé bóò la ṣe wá mọ̀ pé ọjọ́ méje ni ó máa wà nínú ọ̀sẹ̀ kan ṣé Kùránì ṣàlàyé fún wa pọ́jọ́ méje ló wà ní ọ̀sẹ̀ kan ṣáàdìísì ṣàlàyé fún wa pọ́jọ́ méje ló wà ní ọ̀sẹ̀ kan kí kánẹ́bì Muhammad tó dé kí Kùránì tó dénú ayé làwọn wọ̀nyí ti sọ pọ́jọ́ méje ló wà nínú ọ̀sẹ̀ kan báwo ni wọ́n ṣe mọ̀ in tí wọ́n ṣe náà ni pé wọ́n pín 28 mọ̀nàzílà ní wọ́n wá pín sọ́nà mẹ́rin wọ́n lo 4 wọ́n fi pín kí nìdí tán fi lo 4 fi pín páṣíwọ́ọ̀dù tí wọ́n náà máa ń tẹ̀ lẹ́nu máṣíìnì tó o bá fẹ́ gbowó yóò pé nọ́mbà mélòó mẹ́rin tó o bá fẹ́ ya pátánì lórí fóònù rẹ tó o bá mú dọ́ọ̀tì yẹn papọ̀ mọ́ra wọn tí dọ́ọ̀tì yẹn ò bá pé mẹ́rin ṣé yóò lọ kò ní lọ mẹ́rin yẹn ó ní tó túmọ̀ sí wọ́n wá fi mẹ́rin wọ́n fi pín 28 ó wá fún wọn ní 7 ni wọ́n fi conclude pé 7 ni ọjọ́ tí ó máa wà nínú ọ̀sẹ̀ kọ̀ọ̀kan wọ́n wá pè ní usibuhu ọjọ́ méje méje níjọ́ náà àwọn ilẹ̀ Yorùbá ọjọ́ 5 ni Yorùbá pè lọ́sẹ̀ kan ìjọ tí wọ́n bá wá nájà ni wọ́n fi máa ṣe ọjọ́ tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ọjọ́ 5 ni wọ́n máa ń nájà nílẹ̀ Yorùbá níjọ́hun ìjọ tí wọ́n ń nájà yẹn ni ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn ìjọ náà ni wọ́n ń pè lọ́jọ́ ajé ọjọ́ tó bá lọ nájà ni wọ́n ń pè lọ́jọ́ ajé òun ni first day of the week tó bá tuntun pé ọjọ́ 5 wọ́n tuntun bọ́ sí week 2 ọjọ́ ọjà ni wọ́n fi ka ọ̀sẹ̀ tó bá ti pé 4 wọ́n ka tó bá ti pé 6 ọ̀sẹ̀ 6 làwọn wá fi ṣe oṣù kan 5 times 6 yóò máa wá kú sí kí ni 30 bí wọ́n ṣe ka tí wọ́n lẹ̀ Yorùbá nìyẹn. So in Yoruba land we have a month consisting of 6 weeks in the ancient Yoruba land. A month consisting of 6 weeks, each week consisting of 5 days. Báwọn Yorùbá ti pín tiwọn nù ṣùgbọ́n àwọn Babilóníà yìí àwọn sọ pé ọjọ́ méje ni. Orúkọ wo ni wọ́n wá fún ọjọ́ kọ̀ọ̀kan nínú ọ̀sẹ̀? Wọ́n fún ọjọ́ kọ̀ọ̀kan nínú ọ̀sẹ̀ ní orúkọ òòṣà wọn. Ìgbà tó wá tí ìmọ̀ yìí wá dọ́dọ̀ àwọn Roman. Àwọn Romani àwọn náà wọ́n adopt 7-day week yìí ọ̀sẹ̀ ọlọ́jọ́ méje yìí àwọn Romani gbà wọlé lọ́dọ̀ wọn àwọn náà wá ṣéǹjì okọ̀ yẹn torí pé òòṣà tí wọ́n ń sìn ní Babylon kọ́ làwọn ń sìn ní Rome àwọn wá yí okọ̀ yẹn padà sí okọ̀ òòṣà tilẹ̀ tiwọn. Báwo ni wọ́n ṣe wá tó ọjọ́ wo ni wọ́n fi ṣe ọjọ́ àkọ́kọ́ ń pé first day of the week ọjọ́ wo ló jẹ́ ọjọ́ àkọ́kọ́ kìí ṣe bá a ṣe tó lẹ́ni ni wọ́n ṣe tó ń jọ náà. ìyìn tí wọ́n ṣe ni pé wọ́n wọnú sánmọ̀ wọ́n wá wo àwọn ìràwọ̀ méje tí máa ń rìn àwọn ìràwọ̀ méje kan ń bẹ àwọn máa ń káàkiri àwọn ò kì í dúró lójú kan ìràwọ̀ yẹn níjọ́ náà méje ni wọ́n mọ̀ ọ́ sí àmọ́ lẹ́ni àwa ti padà mọ̀ pé ó ju méje lọ ńlá ń pè ní planet àmọ́ níjọ́ náà méje ni wọ́n recognize ńlá ń pè ní classical planet 7 classical planet ó bẹ̀rẹ̀ látò nígbà tí wọ́n á wo méjèèje yẹn wọ́n wá wò yí pé èwo ni ìrìn ẹ̀ fast ju àwọn tó kù lọ máa fi làákàyè bá mi lọ o
èwo ní nínú àwọn méjèèje ní ìrìn ẹ̀ ṣe kí ni ló fast ju tàwọn tó kù lọ. wọ́n wá wò yí pé èyí tí ìrìn ẹ̀ bá fast ju tàwọn tó kù lọ nì á jẹ́ wípé òun ló kéré jù, ara rẹ̀ fẹ́lẹ́ ńlẹ̀, ìní ìrìn ẹ̀ fi ṣe kí ni ló fi fast ju tàwọn tó kù lọ. èyí tí ò bá yára rìn ńlẹ̀ ó tóbi ju àwọn tó kù lọ. èyí tó wá tóbi ju àwọn tó kù lọ yẹn ni Saturn, òun ló tóbi jù nínú àwọn méjèèje, òun ni ìrìn rẹ̀ máa ń slow. wọ́n wá sọ yí pé Saturn ni ìràwọ̀ ọjọ́ sátidé ni, nítorí bẹ́ẹ̀ ńkọ́ sátidé ni yóò jẹ́ àkọ́kọ́ ọjọ́ nínú kíni o nínú ọ̀sẹ̀. èwo tún wá ní ìrìn ẹ̀ pawọ́lé ní títóbi rẹ̀ pawọ́lé Saturn, wọ́n ní Jupiter ni. Jupiter sì rèé wọ́n rí gẹ́gẹ́ bí ìràwọ̀ ọjọ́ Àlàmísì, ọjọ́ Thursday, wọ́n wá fi Thursday ṣe ọjọ́ kejì nínú ọ̀sẹ̀. èwo ní títóbi rẹ̀ pawọ́lé Jupiter, wọ́n ní Mars ni. Mars rèé wọ́n rí gẹ́gẹ́ bí ìràwọ̀ ọjọ́ Tuesday, wọ́n wá fi Tuesday ṣe ọjọ́ kẹta nínú ọ̀sẹ̀. èwo ní títóbi rẹ̀ tún pawọ́lé Mars, wọ́n ní Sun ni, oòrùn. wọ́n wá oòrùn sì rèé ìràwọ̀ ọjọ́ Sunday ni wọ́n rí sí, wọ́n wá fi Sunday ṣe ọjọ́ kẹrin nínú ọ̀sẹ̀. èwo tún ní títóbi rẹ̀ pawọ́lé Sun, oòrùn, wọ́n ní Venus ni. Venus rèé wọ́n rí gẹ́gẹ́ bí ìràwọ̀ ọjọ́ Jímọ̀, Friday, wọ́n fi Friday ṣe ọjọ́ karùn-ún. èwo ní títóbi rẹ̀ tún pawọ́lé Venus, wọ́n ní Mercury. Mercury rèé ìràwọ̀ ọjọ́ Wednesday ni, wọ́n wá fi Wednesday ṣe ọjọ́ kẹfà nínú ọ̀sẹ̀. èwo ló wá kéré jù ní gbogbo àwọn ìràwọ̀ méjèèje? Òṣùpá, òun ló kéré jù, ó sì jẹ́ ìràwọ̀ tí wọ́n gbà pé òun ni ìràwọ̀ ọjọ́ Monday, wọ́n wá fi Monday ṣe ọjọ́ keje bí wọ́n ṣe tó ń jọ náà nù, tí ń túmọ̀ sí pé Saturday, Thursday, Tuesday, Sunday, Friday, Wednesday and Monday bọ́jọ́ ti kọ́kọ́ tò tẹ̀léra wọn nu. bó ló ṣe wá padà wá di ìta ń pè lénìí ní bá ti tó lénìí ń tó wá padà bí eléyìí ni àwọn Rómánì náà ló padà tuntun tò. àmọ́ tí wọ́n fi padà tuntun ni pé wọ́n wá wòye pé nínú ọjọ́ kọ̀ọ̀kan àwọn astrologer, àwọn mọ̀nàjìmún, àwọn onímọ̀ ìràwọ̀, àwọn tí máa ń fi ìràwọ̀ sọ ọ̀rọ̀ ìgbésí ayé ènìyàn, àwọn wá jókòó, wọ́n á sọ yí pé nínú ọjọ́ kọ̀ọ̀kan wákàtí 24 ni ó wà nínú ọjọ́ kan, 24 hours. wákàtí kankan sì rèé yóò ní ìràwọ̀ tí yóò máa bá ṣiṣẹ́, yóò sì ní rọ̀hàníyà rẹ̀. àmọ́ bí rọ̀hàníyà yẹn kọ́ là ń lọ lénìí, ìjọ tí n bá fẹ́ bọ́ sínú ọ̀rọ̀ yẹn odidi ọ̀rọ̀ kan nu tá a máa ṣàlàyé, má ti jẹ́ ń lọ bẹ̀. so wọ́n wá sọ wípé ní ọjọ́ wákàtí kọ̀ọ̀kan nínú ọjọ́ ló ní ìràwọ̀ tó ń kọ̀ǹtró rẹ̀, ó ní ìràwọ̀ tiẹ̀. wákàtí 24 ló sì máa wà nínú ọjọ́ kan, àbẹ́ẹ̀kọ́? àwọn ìràwọ̀ méjèèje tá a kà kalẹ̀ yìí, àwọn náà ni ìràwọ̀ tí ó máa govern wákàtí kọ̀ọ̀kan nínú ọjọ́. èwo wá làwọn wà fi síwájú? That is now the question. èwo nìkan fi síwájú pé wákàtí àkọ́kọ́ o, èwo ni ó síwájú? wọ́n wá padà síbi ọ̀rọ̀ pé níjọ́ tá Ádámọ̀ délé ayé, òru ló fi wọ ayé ní àbọ̀sán. máa wò béèrè yẹn, làákàyè ni wọ́n fi tó o. àwọn ọ̀jọ̀gbọ́n máa ń jókòó ní nígbà ayé ìjọ, wọn ó jókòó tí wọ́n pe mítìnì, àwọn àgbààgbà wọn ní mímọ̀. ìbéèrè wá wáyé pé ó da àgbà yìí pé Ádámọ̀ o, òun lẹni àkọ́kọ́ nínú ayé, àmọ́ ńgbà tó dénú ayé ọ̀sán ló dé ní àbóru, àárọ̀ ló dé ní àbálẹ́? That is the question. tí ó máa túmọ̀ sí pé níjọ́ táyé fẹ́ bẹ̀rẹ̀ sí jí ayé gan, ṣé òru ló bẹ̀rẹ̀ ní àbọ̀sán? nàárù ló bẹ̀rẹ̀ ní àbílẹ̀ ìlú? wọ́n á sọ lọ sọ́bọ̀, wọ́n ní léìlù ló bẹ̀rẹ̀, òru làkọ́kọ́ dá ká tó ṣẹ̀ wá dá kí ni o ọ̀sán.
tó bá wá jáyí pé òru là kọ́dá ìbéèrè tí ó wá tẹ̀lé ni pé ìràwọ̀ wo ló ní òru gangan wọ́n lóṣùpá ni wọ́n á ní tó bá wá jẹ́ bẹ́ẹ̀ sùlìtọ́nù léèlù pé tá a bá yẹ pé kọ́mọ́rù ni a jẹ́ wípé moon òṣùpá ìní yóò máa jẹ́ ìràwọ̀ tí yóò govern ṣáájú gbogbo ìràwọ̀ nínú wákàtí ọjọ́ òun ni àkọ́kọ́ ìràwọ̀ tí yóò ṣíwájú gbogbo àwọn ìràwọ̀ méjèèje tí yóò ṣíwájú wọ govern gbàtán tí wàá lè mú moon sì rèé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ṣàlàyé lẹ́ẹ̀kan wọ́n gbà yí pé ìràwọ̀ ọjọ́ Monday ni ìyẹn ni ó máa wá túmọ̀ sí pé ní Monday làkọ́dá Monday làkọ́kọ́ ọjọ́ nínú ayé báyìí ni Monday ṣe padà wá bọ́ sí first day of the week philosophy tó bí inú wọ́n tún wá jókòó pé ṣe é mọ̀ pé nínú Monday wákàtí kọ̀ọ̀kan ìràwọ̀ kankan ni ó ní ìjọba lé lórí wákàtí àkọ́kọ́ nínú Monday moon ti mú wákàtí kejì ta ni ó mú Saturn wákàtí kẹta ta ni ó mú Jupiter wákàtí kẹrin ta ni ó mú Mars wákàtí karùn ta ni ó mú Sun wákàtí kẹfà ta ni ó mú Venus wákàtí keje ta ni ó mú Mercury wákàtí kẹjọ ta ni ó mú Moon ìkẹsàn Saturn ìkẹwàá Jupiter ìkọkànlá Mars ìkejìlá Sun ìkẹtàlá Venus ìkẹrìnlá Mercury ìkẹẹ̀ẹ́dógún Moon ìkẹrìndínlógún Saturn ìkẹtàdínlógún Jupiter ìkejìdínlógún Mars ìkọkàndínlógún Sun ogún Venus ọ̀kànlélógún Mercury èjìlélógún yóò padà sórí Moon ẹ̀tàlélógún Saturn ẹ̀rìnlélógún tó ṣe wákàtí tó kẹ́yìn nínú ọjọ́ yẹn nínú Monday yẹn Jupiter ni ó mú Monday ti parí ìmọ̀ wo ni wọ́n mọ̀ tán fi mọ̀ pé 24 hours ni ó wà nínú ọjọ́ kan ọ̀tọ̀ tún nìyẹn ìgbà tí wọ́n wá parí ẹ̀ pé ó dáa Monday ti pé ìràwọ̀ tó govern kẹ́yìn nínú Monday ní Jupiter ìràwọ̀ wo ló wá ní ó kàn lẹ́yìn tá a bá mú Jupiter tán wọ́n ní Mars Mars sì rèé ìràwọ̀ ọjọ́ Tuesday ni ìní ni yóò máa wá dífá fún pé Tuesday lọ́jọ́ tí yóò kàn lẹ́yìn tani lẹ́yìn Monday báyìí ni Tuesday ṣe bọ́ sí day 2 of the week. Mars sì ní ìràwọ̀ àkọ́kọ́ òun náà ń lọ sórí 24 hours so tá a bá kò lórí Mars yóò bọ́ sí Sun Venus ó tẹ̀lé Mercury tẹ̀lé Moon tẹ̀lé Saturn tẹ̀lé Jupiter tẹ̀lé Mars tẹ̀lé Sun tẹ̀lé Venus tẹ̀lé Mercury tẹ̀lé Moon tẹ̀lé Saturn tẹ̀lé Jupiter tẹ̀lé Mars tẹ̀lé Sun tẹ̀lé Venus tẹ̀lé Mercury tẹ̀lé Moon tẹ̀lé Saturn tẹ̀lé Jupiter tẹ̀lé Mars tẹ̀lé Sun tẹ̀lé Venus ló wá parí wákàtí ti pé 24 ìràwọ̀ tó kàn lẹ́yìn Venus ni Mercury sì rèé ìràwọ̀ ọjọ́ Wednesday ni ìyẹn ló wá dífá fún pé Wednesday yóò máa wá jẹ́ ọjọ́ kẹta nínú ọ̀sẹ̀ lẹ́yìn Tuesday bí Wednesday ṣe padà bọ́ sọ́jọ́ kẹta rèé. Wákàtí àkọ́kọ́ ńjọ́ náà nínú Wednesday òun jẹ́ Mercury òun náà ń lọ sórí 24 hours ìgbà tí tiẹ̀ náà ò bá fi parí yóò lọ parí sí orí Saturn ìràwọ̀ tó sì tẹ̀lé Saturn Jupiter ni Jupiter sì rèé ìràwọ̀ ọjọ́ Thursday ni ó wá dífá fún pé Thursday lọ́jọ́ tí ó tẹ̀lé kí ni o Wednesday wọ́n tún wá kà á lọ ìgbà tí tiẹ̀ náà ó bá fi parí yóò parí sórí Sun ìràwọ̀ oòrùn ìràwọ̀ tá à ń pè lóòrùn ìràwọ̀ tó sì tẹ̀lé Sun Venus ni Venus sì rèé ìràwọ̀ ọjọ́ Friday ni ìyẹn ló wá dífá fún pé Friday lọ́jọ́ tí yóò tẹ̀lé Thursday ìgbà tí tiẹ̀ náà ó bá fi yí lọ tí ó bá fi dé orí 24th hour ìràwọ̀ tí ó kángun sí Moon ni ìràwọ̀ tó sì tẹ̀lé Moon Saturn ni Saturn sì rèé ìràwọ̀ ọjọ́ Sátidé ni ìyẹn ló dífá fún pé Sátidé lọ́jọ́ tí yóò tẹ̀lé Friday ìgbà tí ìyẹn náà bá fi kà tí ó fi dé orí 24 yóò kángun sí orí Mars ìràwọ̀ tó sì tẹ̀lé Mars Sun ni
sọ́ọ̀nù sì rèé ìràwọ̀ ọjọ́ Sunday ni wọ́n rí sí, ìyún ni ó máa wá dífá fún pé Sunday lọ́jọ́ tí ó tẹ̀lé Saturday. Báyìí ni ìmọ̀ yìí ni wọ́n fi bí Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday. Àwọn ẹ̀wọ̀n ló tó bẹ́ẹ̀, àwọn abọ̀rìṣà Róòmù, the Roman pagans. Látara ìmọ̀ tí wọ́n tápù lọ́dọ̀ àwọn Babylonian pagans. Òǹkà yìí la sì ń lòdè ní lórí fóònù wa, nǹkan kan ọbọ̀ ẹ̀nu kàlẹ́ndà inú ilé wa, ní tí wọ́n kọ́ ọbẹ̀ nu, school táwọn ọmọ wa ń lọ, ní tí wọ́n kọ́ wọn bẹ̀ nu. There are 7 days in the week. Ní táwọn náà ó kàrẹ́, gbogbo prógámù táwọn náà ń ṣe tá ń tẹ IV, ní tá ń kọ́ bẹ̀rẹ̀, a criticize rẹ̀, a takò, a sọ pé kúfúrú ni, a sọ pé ṣíríkù ni, à ń lò nínú ayé wa. Ìyẹn túmọ̀ sí pé ní kìí ṣe gbogbo àṣà tó ti wà ńlẹ̀ kí ìsìlámù tó dé la lè rí kó dànù. Téèyàn bá wá sọ pé tó òun fẹ́ ya alákatakítí, òun fẹ́ ya oníjọ̀gbọ̀n, òun fẹ́ ya dàrúdàrú, òun ò ní lo eléyìí. Sọ̀mí tó fẹ́ lò tó wà nù Kùránì, tó wà nù àdìsí. Lóòótọ́ ni Kùránì dárúkọ yawmal jumu'ah, ó sì dárúkọ yawma sábútì. Ṣé Kùránì ló pinlẹ̀? Ṣé Ànábì Muhammad ló pinlẹ̀ rẹ̀? Ṣé yawma sábútì táwọn Yahudi ti ń dákọ kí Ànábì tó dáyé? Àbí yawmal jumu'ati tí àwọn Kùràṣíyúnà tí wọ́n ti ń lò nínú èdè wọn kí Ànábì Muhammad tó dáyé? Ṣé ìsìlámù ló wá pinlẹ̀ rẹ̀? Sọ̀mí tó fẹ́ lò. Sọ̀mí tó fẹ́ lò. Tí wọ́n máa wá sọ pé gbogbo nǹkan lòun máa takò, gbogbo nǹkan lòun máa takò. Àwọn ọjọ́ tá a ṣì ń wí yìí náà tá à ń dákọ̀ yìí látorí Monday, ìtumọ̀ Monday ni Monday. Ṣé ẹ mọ̀ pé nígbà tí wọ́n pè ní Monday ẹlòmíì kò yé, tí wọ́n sọ pé Monday kò yé, kò ní mọ̀ pé tí wọ́n ń sọ nínú èdè tiwọn nínú àkídà wọn ni pé moon ọlọ́run kan ni, òun ló ní ọjọ́ Monday, ọjọ́ ajé. Wọ́n ń bọ lọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí Yorùbá náà ṣe ń bọ òòṣà ajé. Òòṣà ajé ni làwọn pè ní moon. Àwọn Yorùbá náà ń bọ tí wọ́n ó dá àwo fún, tí wọ́n ó tó ní tí wọ́n kó sínú ẹ̀, tí wọ́n ó sì máa bọ. Yorùbá máa ń bọ ajé. Wọ́n tún pè kejì ní Tuesday. Ìta pè ní Tuesday òní náà ó kó òòṣà ní òòṣà àwọn German ní jẹ́ TYR ni wọ́n padà wá gbé sínú Thursday, ọjọ́ tí ọjọ́ Tir òòṣà Tir, Tuesday. Tir ni lòòṣà táwọn Yorùbá ń pè ní Ògún. Bẹ́ẹ̀ ni ọjọ́ tí a wá ń pè ní Wednesday ni òòṣà méjì ni wọ́n kó papọ̀ síbẹ̀, Wodan àti Odin. Òòṣà làwọn méjèèjì lọ́dọ̀ àwọn German. Wọ́n wá mú Wodan àti Odin wọ́n pàápọ̀ Wednesday. In tí wọ́n pè ní Thursday ni ọjọ́ Thor, òòṣà Thor. Òòṣà wọn ní ń jẹ́ Thor, òòṣà àrá. Ìyẹn làwa Yorùbá ń pè ní Ṣàngó. Ṣàngó Olúkòso àyàrá náà. Ìyẹn làwọn Roman ń pè ní Thor. Òòṣà ní lọ́dọ̀ wọn tí wọ́n ń bọ náà padà wá fi sọ Thursday torí pé ọjọ́ yẹn ni wọ́n máa ń bọ òòṣà yìí, òòṣà àrá, the god of thunder. Ìta pè ní Friday ni Fry yẹn Frigi ni òòṣà kan ní ń jẹ́ bẹ́ẹ̀ Frigi lọ́dọ̀ wọn, lọ́dọ̀ àwọn Roman. Òòṣà ni ọlọ́run ìfẹ́ ni àti fertility, goddess abo ni, òòṣà abo lòun, òòṣà abo, òòṣà obìnrin tí wọ́n ń sìn fún ìfẹ́ àti ìní ọ̀rá nínú ilẹ̀ tàbí ìní ọ̀rá obìnrin kó lè bímọ. Ìyẹn la lè equivalent sí Ọ̀ṣun táwa ń bọ ń bí. Ìtàn pè ní Saturday ni Saturn, ìràwọ̀ kan ní jẹ́bẹ̀ wọ́n ń bọ, òun ni wọ́n wá fún ní ọjọ́ yẹn, Saturday ni wọ́n sọ di Saturday.
Sunday ni oòrùn ni wọ́n ń bọ lọ́jọ́ náà yawma shamsi ní Sunday òun ló wà lórí fóònù wa ṣó pa torí fóònù rẹ pé o fẹ́ ṣalákatakítí kò ṣe parẹ́. torí fóònù rẹ delete ẹ̀ àwọn kùfàrù àwọn kèfèrí àwọn ni wọ́n tó gbogbo kíní ìkalẹ̀ àsì lóde ní ìyún dúró báhùn àmín ibi tá wá fẹ́ lọ́mbẹ̀ ni pé ǹjẹ́ ìsìláàmù tiẹ̀ wá tako gbogbo àṣà tó bá láyé ni ṣé gbogbo tí ìsìláàmù bá láyé náà ni ìsìláàmù wá láti wá tako sùálù nìyẹn in tí ìsìláàmù ó sọ pé kò dá nínú àṣà tó bá ńlẹ̀ yóò jẹ́ n tó ń pe nǹkan míì lọ́lọ́hun yóò jẹ́ nǹkan tó ń gbé nǹkan míì sẹ́gbẹ̀ẹ́ Ọlọ́hun yóò jẹ́ nǹkan tí ń gbé nǹkan míì nídù láì áùtọ̀ gùt ń pé kíní náà alẹ́ sìn gbogbo tó bá ti pé nǹkan míì ní tá a lè sìn tàbí tá a lè máa júbà fún lẹ́yìn Ọlọ́hun ọba Allah irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ irú àṣà bẹ́ẹ̀ ni ìsìlámù wáyé láti wá kánsù kì í ṣe pé gbogbo àṣà tó bá ńlẹ̀ ni ó sọ pé kò dáa fàpèjúwe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà àdísì wà nínú Sahih Bukhari àti Muslim tó ń sọ fún ayé pé ní Ànábì fẹ́ràn láti máa rìnrìn àjò lọ́jọ́ Thursday yawm al-Khamis àtà Ànábì tún ṣàdúrà nú àdísì kan pé Ọlọ́run jẹ́ kí àwọn àlìhùmọ̀ mi jẹ́ ká máa pàdé oore lọ́jọ́ Àlàmísì Ànábì sì fẹ́ràn kó máa travel tó bá fẹ́ travel yóò jẹ́ kó bọ́ sọ́jọ́ Thursday kí nìdí ìgbàgbọ́ yẹn àwọn Lárúbáwá níjọ́ tí wọ́n wà nínú kèfèrí ni wọ́n ti ń tẹ̀lé irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti rí ọjọ́ Thursday gẹ́gẹ́ bí ọjọ́ àlùbáríkà gẹ́gẹ́ bí ọjọ́ tó dára láti máa rìnrìn àjò Ànábì gan ò tí ì dáyé ó bá wọn lórí ẹ̀ ni ó ṣe wá dé tó bá wọn lórí ẹ̀ tóun náà tún nífẹ̀ẹ́ sí tí ò kó dànù ó bá a láyé ni ó tẹ̀lé in túmọ̀ sí pé in tá a bá rí pé ó dá tó wúlò fún gbésí ayé wa ó dá náà nu tí ò bá ti pe nǹkan míì lọ́lọ́run fún wa tí ò sì gbé nǹkan yẹn sẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ń sọ nínú ọ̀rọ̀ kan ó ní al-kalimatu al-hikmatu dalatul mu'mini fàáyésùmọ̀ wájàdáha akazaha fàáwọ̀ àwọlà bíhá bó ti wí inú ó ní ọ̀rọ̀ ọgbọ́n ìmọ̀ràn òye nǹkan tó sọnù mọ́múmi ní olùgbàgbọ́ òdodo lọ́wọ́ ni ibikíbi tí olùgbàgbọ́ òdodo bá ti rí ọ̀rọ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ òye òun ló gbọ́dọ̀ gbá mú ju ẹnikẹ́ni lọ mùsùlùmí ló pera rẹ̀ ó sì rí àìdíà kan tó dára orí innovation kan tó rẹwà orí nǹkan kan tó wúlò fún gbèsè ayé rẹ̀ ó wá ń dóńdó pé ṣànábì ṣe ṣáwọn sàábà ṣe òpònú ni ọ́ Google tó ń Google ṣànábì lò WhatsApp ṣànábì lò Facebook ṣànábì lò Twitter ṣànábì lò kayaskani ṣànábì lò kán yọ ọkàn lára èèyàn kán máa fi sára ẹlòmíì kán yọ kidney lára èèyàn kán máa fi sára ẹlòmíì tó ń ṣẹlẹ̀ nígbà yà Ànábì Muhammad àtàdébi pé ìkan nínú àwọn àfáà tá à ń pè ní Ibn Sina òun lẹni àkọ́kọ́ nínú ayé tó kọ́kọ́ la ikùn èèyàn tó ṣe operation tó tún ran padà níjọ́ náà gbogbo àwọn àfáà tó kù wọ́n ń pè ní kèfèrí ni tó ń ṣe tànà bí ò ṣe rí ṣé gbogbo wa kí alakùn láyé sìn níjọ́ náà tóun sì ń lakùn tó ń ran wọ́n ń sọ pé ntànà bí ò ṣe ntàwọn sàábà ò ṣe kèfèrí ni ọmọ náà ni àtàwọn lọ àtàkì ẹ̀ mọ́nú láìbírì rẹ̀ wọ́n dáná sun ṣé gbogbo wọ́n tíyàwó rẹ̀ ò rọ́mọ bí ṣé wọ́n lakùn ìyàwó rẹ̀ gbọ́mọ jáde tí wọ́n jẹ́ sáànà bí ìṣerú ẹ̀ sábà nínú Kùránì gbogbo ohun tó bá ti rẹwà tó dára tí ó ṣe ayé rẹ̀ láǹfààní ibikíbi tó o bá ti rí tètè gbá a mú Ànábì ló wí bẹ́ẹ̀
a fẹ́ kíra wa lẹ́ni àwa mùsùlùmí àmọ́ pé salamu alaikum ànábì kọ́ ló dá kalẹ̀ kùránì kọ́ ló dá kalẹ̀ ẹnìkan ló wá láti ìlú tiẹ̀ tó wá sí Mẹ́kà lọ́dún náà lọ́hùn wọ́n ń po ọkọ rẹ̀ ní Abu Sari al-Ghifari ǹgbà tó wá dọ́dọ̀ òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad lẹ́yìn bí ọjọ́ kẹta tó ti wọ̀lú tó ń wá láti rí Muhammadu nítorí ìjọ náà bí èèyàn bá wọ Mẹ́kà tó bá lè lanu gbàgà pé Muhammadu lòun béèrè ẹnìyẹn yóò dẹ́lẹ́wọ̀n wọ́n fẹ́ lùpa wọ́n ń béèrè Muhammadu kò lè sọ ó wá sun oorun ọjọ́ méjì lọ́dọ̀ Àlí ìgbà tó dọjọ́ kẹta nìyẹn wá sọ pé kí ló gbé wá Mẹ́kà gangan ó ní ẹ máa ṣeun ẹnìkan lòun fẹ́ rí Muhammadu ni wọ́n pè wọ́n ló pe rẹ̀ lánàbì Àlí ló wá mú lẹ́yìn lọ síbi tánàbì Muhammad wà ìgbà tó wá fojú gan ni Muhammad bó ṣe kí ànábì ló wá tí ó lanu gbàgà ló sọ pé assalamu alaikum òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ fi sálámà kíyàn ní gbogbo ilẹ̀ Lárúbáwá níjọ́ náà kò tí ì di mùsùlùmí ó sì wà ní káfìrí ó ti ìlú ẹ̀ wá ibẹ̀ yẹn lànàbì Muhammad tí wàá dá lóhùn pé wa alaikumus salamu wa rahmatullahi wa barakatuh àtijọ́ náà làwọn mùsùlùmí ti fi kíra wọn wọ́n ṣe gbá mú àwọn ṣe adopt ẹ̀ wọnú ẹ̀sìn yìí ṣe bí ngbà tí wọ́n rí pé nǹkan tó dáa ni wọ́n rí pé n tó bá làákàyè mú ni wọ́n rí pé n tó make sense ni wọ́n fi lò la fi lò lẹ́ni gbogbo n tó bá làákàyè mú ni wọ́n kó wọnú ẹ̀sìn ìsìlámù ní ìsìlámù fi dẹ̀sìn tó rẹwà ẹ̀sìn ìsìlámù ń ṣe ẹ̀sìn mọ́ tako gbogbo nǹkan gbọ́n tako gbogbo nǹkan ẹ̀sìn sànàbì ṣe ó ti là á ó ní àlè ikma dọ́ọ̀là tòlè múmínì in tó bá dáa in tó rẹwà in tẹ́ ẹ bá rí i pé yóò ṣayé yín láǹfààní ọwọ́ yín náà ló ti sọnù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ǹgbà tẹ́ ẹ sì rí un ẹ kílèmù ẹ̀pẹ́ yín lẹ ní. ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo àṣà tó dáa náà àwọn ànábì ọlọ́run kan ló ti wá sáyé tọ́lọ́run ti rán wá àtàrà wọn làwọn èèyàn ti rí in tó dáa yẹn tí wọ́n fi ṣe kì í ṣàwọn kèfèrí yẹn ni wọ́n ní ìmọ̀ yẹn àwọn kí wọ́n ní ẹ̀yin náà lẹ ní ẹ̀ báwọn ànábì yẹn mọ́ ni ó ti wá dọ́dọ̀ àwọn kèfèrí yẹn nìyẹn ẹ̀ra mú ẹ̀yin lẹ ní nǹkan yín ni property yín ni ọwọ́ yín ló ti sọnù ẹ̀hẹ́ ẹ má wulẹ̀ máa wo àṣà yẹn gẹ́gẹ́ bí àṣà àjòjì àṣà yín ni gbogbo àṣà tó bá dáa gbogbo àṣà tó wúlò gbogbo àṣà tó bá ṣayé láǹfààní tẹ́ ẹ bá a lọ́dọ̀ kèfèrí yẹn kọ́ ló ní àwọn ànábì kan láti fi rán ṣáájú táwọn gan ò lè sọ̀gbà tá a fi rán wọn mọ́ táwọn gan ò mú kọ ànábì yẹn mọ́ ọ̀pọ̀lọpọ̀ ní táwọn kèfèrí ó máa pè ní rúnmọlẹ̀ tí wọ́n máa pè lálálẹ̀ tí wọ́n máa pè lóòṣà tó ṣe pé nǹkan yẹn nígbà ayé rẹ̀ ànábì ọlọ́run ni tàbẹ́ni ọlọ́run ni ìgbà tó kú tán ni wọ́n ń sìn tí wọ́n sọ di àkúnlẹ̀bọ tí wọ́n sọ di òòṣà tí wọ́n sọ di irúnmọlẹ̀ tẹ́ ẹ bá wá bá nǹkan kan lọ́dọ̀ wọn tó jẹ́ nǹkan àǹfààní tó jẹ́ nǹkan wúlò tí ó sì máa pe ọlọ́run ní nǹkan míì tí ó máa pe nǹkan míì lọ́lọ́run tí ó máa gbé nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tí ó máa gbé ọlọ́run ṣe déédéé nǹkan míì ẹgbàá mú ẹ̀yin lẹ́ni dọ́là tù yín ni ọwọ́ yín ló ti sọnù àwọn ànábì tá a ti rán ṣáájú ló sọ ọ́ sọ́dọ̀ wọn ẹ̀hẹ́ ẹ̀yin lẹ́ni ẹ̀dì í mú ẹ̀ kílèmù ẹ̀ àwọn kí wọ́n ní ẹja àgbà mọ́ wọn lọ́wọ́. Kùránì wa ń sọ fún wa nínú Suratul Maida àyá 8 bó ló ti wí. Ya ayyuhalladhina amanu kunu qawwamina lillahi shuhada bil qisti wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu اعدلوا واقربوا للتقوى واتقوا الله إن الله كبير بما تعملون. Olúwa ní ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ tẹ́ ẹ pera yín lólùgbàgbọ́ òdodo. Kunu qawwamina lillahi. Ẹ dúró ṣinṣin
ẹ fìdí múlẹ̀ lórí ìgbàgbọ́, ẹ jẹ́ kẹ́sẹ̀ yín ó rinlẹ̀ o. Wadahan bilikisiti. Gbogbo ibi tẹ́ ẹ bá ti rí nǹkan dáadáa, gbogbo ibi tẹ́ ẹ bá ti rí ní tó bá làákàyè mu, ẹ máa jẹ́rìí níbẹ̀, ẹ dúró lẹ́lẹ́rìí Ọlọ́run níbẹ̀ pé Ọlọ́run ló ní nǹkan yẹn, àwọn kèfèrí kí wọ́n ní. Wala yajrimannakum shanahanu qawmin. Ẹ̀tanú tẹ́ ẹ ní sáwọn kèfèrí, àìgbà ànígbà fún yín sẹ́ làkúndínùkún wà lé ẹ̀dínì tí ń bẹ lọ́kàn yín, irú àdìọ́kàn yẹn tẹ́ ẹ ní sáwọn kèfèrí, ẹ má jẹ́ kí yẹn, ẹ má gbé yẹn sójú débi pé wàá rí nǹkan kan ní nǹkan dáadáa lọ́dọ̀ wọn tẹ́ ẹ wàá kẹ̀yìn sí nǹkan yẹn. àlà tàdírù tẹ́ ẹ wàá sọ pé gbogbo ń ta bá bá lọ́dọ̀ wọn kò dáa. Ẹ má ṣe bẹ́ẹ̀. Àwọn nǹkan míì wà lọ́dọ̀ wọn tí ó máa jẹ́ nǹkan dáadáa tó yẹ pé ẹ̀yin ẹ ara amúmọ́ ti yín, ẹ gbọ́dọ̀ gbé tírẹ́dì yẹn sójú, ẹ gbọ́dọ̀ gbé sí làákàyè, ẹ gbọ́dọ̀ jẹ́ kí yẹn bò yín lójú débi pé ẹ máa wá ta gbogbo nǹkan dáadáa tó ti káwọn wọn wá nù. Ìdìlú lè tẹ́ kí wa, ẹ máa judge pẹ̀lú dọ́gba, ẹ observe nǹkan yẹn pé kíní yìí ń jó dáa àbí kò dáa. Ẹ fojú wò ó kẹ́ ẹ tó criticize ẹ. Ẹ wo dáadáa bẹ̀, ẹ wo ìrẹwà bẹ̀, ẹ wo dídá, ẹ wo bí ẹ appreciate làákàyè tí wọ́n fi gbé nǹkan yẹn kalẹ̀. Ẹ wo orú gbìyànjú wàhálà tí wọ́n ṣe tí wọ́n fi gbé nǹkan yẹn kalẹ̀. Ẹ wá wo ń tẹ́yìn náà lè tap lára nǹkan yẹn. Ẹ má jẹ́ kí ẹ̀tanú tẹ́ ẹ ní sí wọn kó dí yín lójú débi pé gbogbo dáadáa tẹ́ wà lọ́dọ̀ wọn lẹ́ẹ̀ máa wá tako nǹkan náà. Ẹ bẹ̀rù Ọlọ́run. Innallaha kabirun bima ta'malun. Òun nìyẹn. Lẹ́nìkan ó máa wá bà yín láyé jẹ́ ni ó máa sọ fún yín pé ẹ má pẹran o, kò sí ti ń jẹ́ra padà o, ayé ẹ̀ sì ń bàjẹ́ lọ, wọ́n sì ní o má pẹran. In tó ṣe pé ẹ tún wá bá tírèsì irú ẹ̀ nínú Kùránì, ṣé wọ́n ṣèrà padà fún ànábì Ismail? Ismail rèé, ọ̀rọ̀ rẹ̀ já sí ikú, ọ̀rọ̀ rẹ̀ já sí pé wọ́n fẹ́ pa. Ọlọ́run ò ṣe sọ pé Abraham má pa ọmọ yẹn mọ́, ẹ máa lọ ilé kán sì má pẹran. Pé Abraham ọmọ tá a ní kó pa yẹn o, a kò fi dán ẹ wò ni, má pa mọ́, ẹ máa lọ ilé. Wọ́n àṣẹ máa lọ ilé bẹ́ẹ̀, ó ṣe ní kí wọ́n pàgbò. Ṣọ́lọ́run fẹ́ jẹran ni àbó fẹ́ mú jẹ. Ó sì sọ fún anu Kùránì pé láyà náà làláà lùhùmù wá wà ládìmọ́ wá, òun ò jẹran, òun ò mú jẹ. Kí ló wá fẹ́ ń bẹ̀? Àtẹ́kẹ̀wá mi kún. Kò jẹran, kò mú jẹ, kí ló wá nídìí? Ìyìn tí kò fẹ́ náà ni ìmọ̀ dẹ́jà. Olúwa ò fẹ́ kíyàn máa dẹ́jà, tẹ́kíwà ló fẹ́, ó fẹ́ kíyàn máa bẹ̀rù òun, kíyàn wà láàrin bọ́yìn ẹ̀lẹ́kan ó fi wà rọ̀já yìí pé àmọ́rú tọ́lọ́hun lè ṣe, àmọ́rú àrà tọ́lọ́hun lè dá, ẹ̀ṣá àjá tún máa bẹ̀, ẹ̀ṣá àjá máa bẹ̀, kíyàn wá fọkàn balẹ̀ pé kò sí tí ó ṣẹlẹ̀, kò sí tí ó ṣẹlẹ̀ bó. Ẹnìkan ní ó láwọn fámílì òun pé wọ́n ní kóun lọ bọ Ògún, pé kí ni mo rí sí, mo ní mọ́ bọ̀gún o, àmọ́ lọ rẹ̀ dìyẹ kó o pákó ṣàdúrà. O ní bọ̀gún, ṣáwọn ṣàyátínù yóò máa wá wọn ẹran, wọn ní dayé ẹ láàmú, wọ́n dayé ẹ láàmú, wọ́n fìtínà rẹ̀, ayé rẹ̀ ò ní balance mọ́. Wà wá lọ bẹ Ọlọ́run torí pé Ọlọ́run ọba ẹ̀dẹ́ ni, kò ní torí pé ìgbàgbọ́ kan ló ìgbàgbọ́ tòun ló lò tó fi lọ bọ̀gún yẹn kó wá máa wá gbèjà rẹ̀, kò ní gbèjà rẹ̀ o. Níjọ́ tí Abrahamu tó lọ mú àwọn òòṣà àwọn Bábílù yìí náà tó bẹ̀rẹ̀ sí ní ṣá gbogbo òòṣà yẹn tó wó gbogbo òòṣà wómúwómú, àwọn kèfèrí yẹn mọ̀ wípé òòṣà yẹn wọn ní tí wọ́n fẹ́ ṣe fún, kí ni wọ́n sọ? Ó ní àríkú. Ṣé wọn ju Abrahamu sínú náà? Ṣé wọ́n wò ó ràn? Àwọn kèfèrí ò ní wù ẹ́ níran, tó òòṣà yẹn ò bá jà wọ́n á jà. Wọ́n ní o bò òòṣà, olóòní bọ́, o sì ṣàdúrà, ó ń sùn lóru. Ó gbàwẹ̀, ó ń jọ̀sán, ó ń sùn lóru, ó ṣe tàjúdù, ó wá ayé rẹ̀ àrùn wómúwómú. Ọlọ́run á máa wù ẹ́ báyìí, kò ní í dá sí i. Wọ́n á jà, wọ́n á lè mọ̀. Wàá wá lọ ṣàdúrà,
wá wá gbààwẹ̀ o ò bọ̀gún nìyẹn o ò bọ Ṣàngó o ò bọ Bàtálá o ò bọ̀ṣun wá wá gbààwẹ̀ abẹ́nìkan dédé pàdé rẹ̀ ń títì ó wọṣọ funfun ó ní àlàáfíà fún yín Eli bàbá jà àrán mi sí alákùnrin tà ọmọ rẹ yóò kú gbogbo ohun tó wí nì ìgbàgbọ́ rẹ lòdì sí o ò ṣe ó ní o rà mọ́lẹ̀ abẹ́là méje o ò rà ó ní o ké kinní kan méje o ò ké o ò wá ṣe nìyẹn o tún wá dé lò wá ń han run táyé ẹ bá wo bọ́lọ́hún tọ́mọ̀ ò nítorí ẹ̀ jábọ́ ọlọ́run wọn máa wù ẹran ni wàá wá délé wàá wá lọ bẹ̀rẹ̀ àwẹ̀ wàá gbààwẹ̀ wàá ṣàdúà tó bá tún ní agbára sàárà sádàkà wàá ṣe sádàkà ìgbà tó lúwa ní kànábì Ibrahim pa Ismaila sẹ́ ìgbà tí ò wá pa mọ́sọ́ ní ká máa lọlé kò ní ká lọlé nítorí pé àwọn ṣàyàtínù kan ò ti lúgọ síbẹ̀ àwọn ò fẹ́ pa Ismaila mọ́ lọ́wọ́ wọ́n lè má jò mú un délé wọ́n lè jò mú un délé kó má sunú ọjọ́ kejì mọ́jú tí wọ́n lù pamọ́ lọ́wọ́ tábúráàmù ó máa wá ròyìn pé ọlọ́run ò ní mọ́mọ́ yìí lọlé o sì tún padà pa tí ó padà máa wá dáùtù ọlọ́run ní ó yá lọ́ọ́ pa àgbò tí wọ́n wá pa ń jọ́nà bó ni wọ́n ṣe ṣe ó ní wọ́n fàdà yìí náà ò bìzíbù yìí ní azim bó ni wọ́n ṣe ṣàgbò náà ṣé Kùránì sọ níjọ́ tí bàbá ànábì Abdullahi ọmọ Abdulmutalibi tọrọ rẹ̀ fẹ́ já sí kú ṣe bí wọ́n para kúnmí 100 ni kọ́lọ́n tó yànda ẹ̀ fún bàbá rẹ̀ tí wọ́n fi pamọ́ níjọ́ náà kò tí ì bí Muhammad tó ẹ pé wọ́n para kúnmí 100 jọ́ náà wọ́n máa pa Abdullahi yóò máa kú ànábì ọmọ ní wáyé ọlọ́run yóò fọwọ́ lọ́rán tí ó máa wù ẹ́ ni Àyùbá ṣàárẹ̀ títí ọlọ́run wọn ràn báyìí ni yóò máa wù ó ni ìgbàgbọ́ bò ọlọ́run ò fẹ́ kíyàn má ní káwọ̀ kó má ní tákọ́wà kó má ní ìbẹ̀rù pé kíyàn máa wá fọkànbalẹ̀ oníwà látàmà ní wọ́n kọ́ra láì kíyàn máa fọkànbalẹ̀ sí ẹ̀dẹ̀ ọlọ́run pé àwa ti mọ ntọ́lọ́run máa ṣe ó ṣúọ̀ fún wa ọlọ́run kì í máa ṣe bẹ́ẹ̀ irú báyìí lọ́lọ́ ó mọ ntọ́lọ́run máa ṣe ẹjọ́ dá sánmọ̀ ni àbẹ́jọ́ dáyé ọlọ́run ò fẹ́ kíyàn máa fọkànbalẹ̀ sínú òun pé báyìí lòun ṣe gbọ́dọ̀ ṣe òun ò lè ṣe báyìí yóò yí mọ́ ọlọ́ á change ẹ̀ fún ẹ ìwà títa ni gbogbo àwọn ṣàyàtínì wọ́n ra ẹ mú wọ́n gidi ayé rẹ wọ́n ayin mọ́ wọ́n sàkì ẹ̀ ń biṣẹ́ ìyàwó rẹ̀ ó tún lọ òṣì ó ta ọ́ ọmọ rẹ̀ ó kú gbogbo ìṣòro ní àwọn ṣàyàtínì ó rọ̀ sínú ayé rẹ̀ kó o lè padà kúrò níbi ìgbàgbọ́ ọlọ́run ó sì mọ̀ wòran pé ẹ ṣé òun ò ti sọ fún nínú Kùránì ni nípa mọ́ àṣìbùtún antakulu kìnnìkan àmọ̀ná wàhún láyé ftanun ṣe rò pé ẹ sọ pé torí pé ẹ ti wá gbàgbọ́ àníjẹ́ kádánwò wọnú ayé yín kò kán lóhùn sánmọ̀ nítorí ẹ̀jábọ̀ òjò sí nítorí ẹ̀rọ ọmọ ànábì náà kú ọmọ ànábì kú ìwọ ló ní wo ayé ìraníran káyé rẹ ta ìwọ ló ní máa sùn ìwọ ló ní wo ìwọ ló ní gbà káwọn ẹ̀mí òkùnkùn ẹ̀mí àìrí kán bayé rẹ jẹ́ kán jọba lóyè ayé rẹ kán da àlámọ̀rí rẹ rú ò ní gbà ní ìwọ àti wọn ẹjọ wọ ya jà ẹjọ wọ ṣòkòtò kan náà tẹ́mi òkùnkùn bá sọ pé òun ò ní sùn ìwọ náà má sùn tẹ́mi òkùnkùn bá lóun ò ní gbà ìwọ náà má gbà tó bá lọ rẹpẹtẹ tó gbà owó wọn ń ṣàǹsì nìyẹn o ọlọ́run ò ní dá sí o yóò máa wù ẹran ni o wọ́n ṣe lè sọ pé kó o má pẹran ẹran súná tà ń pa ìdíwò la fi ń pa àṣẹ ń bímọ tánàbì sọ pé ká máa pàgò méjì fọ́mọ ọkùnrin àgbò ẹyẹ kan fọ́mọ obìnrin àṣẹ ń bímọ tí wọ́n ní apẹran tó tún sọ pé tẹ́ ẹ bá pa níjọ́ mẹ́jọ o níjọ́ tọmọ yẹn péjọ́ méje o ìgbàkigbà tẹ́ ẹ bá ráàyè rẹ̀ táyè rẹ̀ bá yọ ẹ pa ṣé Kùránì ló gbé yẹn jáde pé ká máa pẹran tá a bá bímọ àwọn lárúbáwá sì ti ń pẹran kánàbì tó dáyé níjọ́ súnà nábì náà wọ́n pẹran ìsìlámù ò sì tí ì dé ńjọ́ náà ìgbàgbọ́ wo ni wọ́n fi ń pẹran yẹn máa wò ó lọ béèrè lọ́wọ́ gbogbo àfáà tó ní ẹ má pẹran fún sàrà tó ní kò sí ti ń jẹ́rà padà sọ pé ṣé wọ́n pẹran súnà nábì ńjọ́ kẹjọ rẹ̀ àbí wọ́n pa ṣé Kùránì ló sọ pé kán pa
ṣé Kùránì ti dáyé ńjọ́ náà? Ìmọ̀ wo ló sọ fún wọn pé kí wọ́n pẹran rẹ̀? Gbogbo ọmọ tí wọ́n ń bí nílẹ̀ Lárúbáwá kánẹ́bí Muhammad tó dé ni wọ́n ń pẹran súná fún ẹran ọjọ́ kẹjọ. Ìmọ̀ wo ló sọ fún wọn pé ká pẹran yẹn? Ilẹ̀ Yorùbá náà tí wọ́n bá bímọ nígbà ayé ìjọ́un wọn a máa pẹran, àmọ́ ìjọ kẹjọ kọ́ làwọn máa ṣe. Níjọ́ náà nílẹ̀ Yorùbá ìjọ kẹfà ni wọ́n máa sọmọ lórúkọ níjọ́ náà nílẹ̀ Yorùbá tí wọ́n sì ń pẹran. Ìmọ̀ wo ló bí jáde fún wọn pé ká pẹran níjọ́ tí ìsìlámù ò tíì dé? Ànábì náà wá dé ó fọwọ́ sí àtàwọn tún sọ pé mẹ̀rìhúnù lọmọ yẹn tẹ́ ẹ̀ bá ti pẹran fún. Débi wípé nílẹ̀ Yorùbá ọmọ tí wọn bá pa súná rẹ̀ tó bá ń ṣe gángangan àbí ara rẹ̀ ò balẹ̀ àbí ń jalè àbí ń ṣẹ́wọ́ ń hùwà páńlé, wọ́n máa sọ pé ó ṣe ń hùwà bí ọmọ tí wọn pa súná rẹ̀ báyìí, torí pé àwọn Yorùbá gbàgbọ́ wípé ọmọ tí wọn bá pa súná rẹ̀ àwọn ẹ̀mí kẹ́mí ó máa lò ó, àwọn ẹ̀mí kẹ́mí ó máa dààmú rẹ̀, àwọn ẹ̀mí kẹ́mí ó máa darí rẹ̀ síbi ìwàkiwà, àwọn ẹ̀mí kẹ́mí ó máa kọ́ níwàkiwà nítorí pé ẹ̀pẹ̀ ẹran súná rẹ̀. Wọ́n sì ti ń sọ eléyìí kí ìsìlámù tó dé. Báwo ni wọ́n ṣe mọ̀? Ni wọ́n wá dé ó máa tako gbogbo nǹkan. Ẹ má pẹran àdúrà o, ẹ má dáwọn àfáyẹn lóhùn, wọ́n ń lu jìbìtì ní, wọ́n fẹ́ máa dọ́gbọ́n gbẹran lọ́wọ́ yín ni. Ẹran súná tá ń pa níbo ló wà nù Kùránì? Ìgbà táná bí ò á ti dé tán bá wá pẹran súná tán wọ́n wá mú ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n fi pa ọmọ yẹn lórí láti wájú lọ sẹ́yìn. Nílẹ̀ Yorùbá wọ́n á sín gbẹ́rẹ́ sọ́mọ yẹn lórí wọ́n fẹ̀jẹ̀ yẹn kún. Ìyẹn lànábì wá dé tó wá sọ pé ẹ má fẹ̀jẹ̀ ẹran yẹn kún ọmọ lórí mọ́. Ẹ pa ẹ jẹ́ kẹ́jẹ̀ yẹn ṣàn nílẹ̀ ẹlẹ̀, ẹ kún ẹran ẹsẹ̀ ẹ yí láta ẹ jẹ, ẹ má fẹ̀jẹ̀ kún lórí. Nítorí ẹ wo ntànẹ́bì kọ́ wa yẹn ṣe mọ̀ pé ìyẹn ó bọ́ sí agbègbè ìmọ́tótó sterilization. A ṣe lè máa fi ẹ̀gbin kún ọmọ tuntun lórí, ṣé kò ní ní infection? Ìyẹn ni tànẹ́bì wá change ń bẹ̀, kò sọ pé ká má pẹran súná. Ẹran yẹn kí ló dúró fún? Kí má gbà wá lákòókò púpọ̀. So ibi tí a fi ti èní tì sí rèé. Ó kọ tèmi ò yípadà, Abdulhamid Ṣóníọlá Àdúràǹgbà. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.